bàbá olóyin sẹ̀sán adéhùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ sẹ̀sán adéhùsì ní kí ẹ gbà lọ. ẹ mọ̀ kú déédéé wòye o ẹ̀yin èèyàn lò ibi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi èmi sẹ̀sán adéhùsì táwọn tọ́lọ́run bàbá olóyin gan bàbá olóyin òrìjínà náà ló tún kí wa o ọ̀rọ̀ bí oyin bí adùn òní tán lé gbogbo wa ètò tẹ́ ń wò lónìí ó ní ètò lórí agbára èèyàn dúdú agbára èèyàn dúdú agbára èèyàn dúdú tẹlifíṣàn ó lẹ tí ń bá mi pàdé lónìí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ń tẹ̀lé mi bọ̀ lórí kíni show ọmọ Ìbàdàn kíni show gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ bàbá olóyin original tẹlifíṣàn tẹ́ ń tẹ̀lé mi ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o lónìí lórí ètò yìí ní abala yìí lórí agbára èèyàn dúdú tẹlifíṣàn mo fẹ́ tún fi ń láṣìírí kan ni o ewé ní ń pèlè wí origin èyí náà mọ̀ tún mọ origin kí wọ́n forí jiyàn ewé origin ewé ní ń pè ní àjẹ́ ò bàlẹ́ èyí náà gbóko ẹ̀ àjẹ́ ò gbọ́dọ̀ bàlẹ́ àjẹ́ kì í bàlẹ́ ó ní túmọ̀ àjẹ́ ò bàlẹ́ ṣé wá rí ewé méjèèjì yìí ó ní bí Yorùbá ṣe máa ń lò tọ́jẹ́ pé àwọn èèyàn ó forí jin ni bí a bá sẹ́yìn o ẹ̀yin àgbà ẹyẹ forí jìn wá o àgbà bí a bá sẹ́yìn o ẹ̀yin àgbà bí a bá sẹ́yìn o ẹ̀yin àgbà ẹyẹ forí jìn wá o àgbà. ṣùgbọ́n kó tó dìgbà náà ní ẹ mọ́ gbàgbé èmi ṣe ìwé oríṣiríṣi o eléyìí ni mo pè ní honors medicine ìwòsàn lóyin mo ṣe lédè Yorùbá mo ṣe lédè òyìnbó bẹ́ẹ̀ bá lẹ́jẹ̀ hypertension diabetes ẹ̀yìn ríro tíjú rí ọ̀bà tí pọ̀ àṣírí ẹ̀ wà nínú ìwé yìí bá ṣe lo oyin fún iṣẹ́ oyin ló wà nínú ẹ̀. ìwé eléyìí ni mo pè ní agbára èèyàn dúdú apá kìíní ìwọ tó gùn ìdílé bá dà láàmú àwọn ìdílé kan bẹ wọn kì í soríire ń bẹ tipátipá lẹ́ẹ̀fì rẹ̀ tó ń lo mọ́tò ìdílé mi ń bẹ wọ́n máa ń kú kékeré ni wọn kì í di 50 ń bẹ bó ló ṣe mẹ́gun ìdílé kúrò lórí ẹ̀ àṣírí ẹ̀ wà nínú ìwé yìí nǹkan kékeré kan péré ló nílò ra agbára èèyàn dúdú apá kìíní ìwé ilé ni mo pè ní agbára èèyàn dúdú apá kejì ìwọ tó oògùn kì í bá ṣiṣẹ́ fún wọ́n fún ẹ lọ́ṣẹ dúdú òkè wọ́n fún ẹ lọ́ṣẹ pupa ṣàròyé wọ́n fún ọ lọ́ṣẹ funfun ní kò ṣiṣẹ́ lára ẹ̀ gbìyànjú kó ra ìwé yìí agbára èèyàn dúdú apá kejì bí wọ́n bá ta ọ́ lọ́fà tàbí ọ̀fẹ́ kí wọ́n ta ọ́ lọ́fà àṣírí bó ṣe wúyọ kúrò lára ó wà ń bí o agbára èèyàn dúdú apá kejì ṣé ẹ rí apá kẹta rèé ìwé agbára èèyàn dúdú apá kẹta n tó ń dálé lórí bẹ́ẹ̀ bá lọ́mọ tó ń mu gbó tó ń mu cocaine tó ń mọ̀gùn olóró oríṣiríṣi ìwé yìí ní kẹ́ẹ̀rà bẹ́ẹ̀ ṣe ṣàdúrà sínú omi irú àdúrà wo lẹ́sẹ̀ sínú omi àṣírí ẹ̀ wà nínú ìwé yìí nínú ìwé yìí ibi èrè bá jókòó sí ló ń jèrè béèrè bóun náà ṣe ń lórí èrè tọ́jà pé ẹ̀ máa ń rówó ànìkànjábàtà tẹ́ ẹ̀ ní ṣe wàhálà kẹ́ tó máa rówó àṣírí ẹ̀ wà nínú ìwé yìí olúgbòhùn àjàgbòhùn fẹ́ bá jẹ́ wòlíì pásítọ̀ àbí babaláwo àṣírí ẹ̀ wà nínú ìwé yìí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ sẹ́rí gbogbo ìwé yìí ẹ lè rí gbà lórí fóònù yín ẹ lè rí ní orí wásáàpù ẹ lè gbà lórí wásáàpù ẹ lè gbà lórí ímeèlì that is to say ẹ lè gbà lórí fóònù yín ṣùgbọ́n tá ẹ bá tún lè sanwó tá a fi post ẹ̀ sí yín àwọn courier service là ń lò wọ́n mú wá fún yín ní agbára Ọlọ́run mo tún lálágbàtà lẹ́kọ̀ọ́ pàpà tẹ́ ẹ̀ bá lè wá Yẹ̀sí Ọ̀tà torí Yẹ̀sí Ọ̀tà lèmi wà ní bàbá olóyin bus stop bàbá olóyin bus stop nílùú Yẹ̀sí Ọ̀tà tẹlifóònù nọ́mbà mi 08054749455 tẹlifóònù nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 08054749455 ẹ máa sẹ́ndì mẹ́sẹ̀gì yín lórí wásáàpù torí pé ọ̀pọ̀ gbà kò ní dá kálejò wá dọ̀dọ̀ mi kí n mọ̀ wá gbà pé kí n mọ̀ gbà pé ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì lórí whatsapp á farabalẹ̀ dá yín lóhùn kí n wá padà sórí ọ̀rọ̀ mi o kí ni tí mo sọ fún yín yìí ewé yìí mo pè ní ewé origin wọ́n fi máa ń dárí jíyàn ni báwo lẹ́ẹ̀ṣẹ̀ lò ó tẹ́ ẹ bá rí ewé yìí ẹ dákun ewé origin tẹ́ ẹ bá rí tútù rẹ̀ dáa pọ̀ tútù rẹ̀ ló dáa jù tí ẹ bá tó rí tútù ẹ̀yìn yẹn tútù àjẹ́òbàlẹ̀ ẹ wà méjèèjì ẹ sínú ẹ wà dà sínú hot ẹ lè lo chelsea ẹ lè lo sinapu ẹ rẹ sínú ẹ tó bá ti dijọ́ kejì ó ti di mímu nu àwọn tẹ́ ẹ bá ṣẹ̀ wọ́n forí jìn
gbogbo àti àti láwọn ò bá ìrajà mọ́ wà lẹ́tàlẹ́ wọn mọ̀ owó wa ìyá ọkọ rẹ tó ń bínú sí ẹ kọ̀mọ̀ ní bínú sí ẹ mọ́ bàbá ọkọ rẹ tó lòun ọ̀fẹ́ rí ọ alábàgbé rẹ tó ń bínú sí ọ wà lẹ́tàlẹ́ wọn ò yọ̀nú sí ọ ni ewé oríjìn àti ewé àjẹ́òbàlẹ̀ ẹ̀ẹ́rẹ́ sínú ọ̀tí látijọ́ kejì lọ ẹ máa mú ìwọ tó o bá mutí ẹni tí kì í bá mutí báwo ló ṣe lò ìwọ méjèèjì kó o gún papọ̀ o lè lo blender tó o bá ti han ewé rẹ̀ kó o yọ àwọn igi ara ẹ̀ kúrò méjèèjì kó o sínú blender ẹ̀ tẹ́ fi ń lọ ta kó o nú ẹ̀kọ́ bẹ́ẹ̀ lọ ẹ wá oyin ògidì oyin gidi oyin ògidì kẹ́ ẹ wá dànù oyin ògidì kẹ́ ẹ da oyin gidi sí i kẹ́ ẹ wá fọ ọ́rù kẹ́ ẹ máa tọ́lá mo máa ń sọ fún oyin dúdú oyin lè pupa oyin lè funfun o tọ́rẹ́ lómi tá a bá sọ̀rọ̀ oyin fún oyin funfun oyin tó fáyìn ló ń wá kí wọ́n dẹ̀ ní ẹ má torí ẹwà fáyà sílé ìwà ni ẹ wò oyin tá a fóyin kó lóyin tiwa oyin wa máa ń dúdú oyin dúdú làwa ń tà ṣùgbọ́n bí ẹ bá gbé dé wọn sọ fún pé òrìjínà ni bẹ́ẹ̀ ṣe lè dá oyin ògidì mọ̀ ọ wà nù gbogbo òwe tí mo ṣe bẹ́ẹ̀ ṣe lè dá oyin ògidì mọ̀ ọ wà nù òwe tí mo ṣe tọ́ra àwọn kan máa pé oyin tó fáyìn làwọn wá kí yes oyin tó fáyìn supamakẹ́ẹ̀tì ní kẹ́ ẹ wá lọ ṣùgbọ́n tó o bá ń fẹ́ oyin ìbílẹ̀ tó fi ṣiṣẹ́ oògùn ìbílẹ̀ o lè máa bọ̀ lọ́dọ̀ wa ní bàbá olóyin bus stop nílùú ìyẹ̀sí ọ̀tà tẹlifóònù nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 08054749455 sẹ́ẹ̀dì tẹ́ ẹ bá ń gbádùn ètò mi lórí ibi ẹ máa subscribe ẹ máa share rẹ̀ yínníyínní kẹ́ni sèmi ẹ máa gífù kọ́mẹ́ǹtì bàbá o ẹ ṣé o gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ gífù kọ́mẹ́ǹtì mọ́ rí ṣùgbọ́n ẹ wo agbára èèyàn dúdú yìí dáadáa ó ní ò jẹ́ kí n máa post sẹ́bẹ̀ déédéé ẹ̀yin ẹ lọ wò mí lórí kíni show TV kíni show TV ẹ wò báwọn èèyàn ṣe ń wò wìtìwìtì níjọ́ mi ti máa post iṣẹ́ kíni show kílẹ̀ tó sún wọn ti wò rẹpẹtẹ tí n bá post iṣẹ́ sórí bàbá olóyin original TV èrò rẹpẹtẹ àjàjà lórí TikTok tẹ́ bá lọ wo TikTok tí n bá post iṣẹ́ sórí TikTok báyìí lálẹ́ ẹjọ́ yẹn kí n tó sùn ìjọ́ kejì màá ti rí èèyàn 5000 tó wò tó ti follow mi ẹ máa tẹ̀lé mi lórí ètò nbí náà ẹ máa share ẹ sọ̀rọ̀ mi fáwọn èèyàn míì bẹ́ẹ̀ ni ojú òde ní tì yín ojú òní ti èmi náà ojú òní ti gbogbo wa ǹjẹ́ títí dìgbà míì tẹ́tùn máa bá mi pàdé àrán lẹ́ẹ̀mọ́ dá ẹ̀ ní dáràn o.